Shelle, happen. The increasing rate of kidnapping across Yoruba land is not random. It is not insecurity in the abstract. It is a message. In Yoruba, we call it aroko, a symbolic non-verbal communication sent when words are too dangerous or too direct. The messenger doesn't speak. The act itself speaks. And for months now, bandits and kidnappers have been sending Yoruba land aroko in blood, in screams, in the silence of empty classrooms in Esiele, Ibarapa, Akoko, Yoruba, Ondo, and the rest of KOOTU Ajire, Yoruba land. The message is very clear and it is very, very insulting to the Yorubas. Your land is no longer yours, rather ours. Your road is now ours. Your children are our leverage. Your obas, your baales, your farmer, and your life belongs to us, and we decide who lives and who moves. They send this aroko and we respond with the press releases. They send this aroko and we hold prayer vigils. They send this aroko and our leaders issue strong condemnation from Abuja and Alausa, then go back to the business. As usual, KOOTU Ajire Yoruba land, wake up from your slumber. The time has come for you and myself to act. Defend your life. Defend your family. Defend your tribe. Defend your race. Defend Yoruba land. Defend our ethnic. Defend Yoruba race. Make Yoruba land great again. Aroko buruku ni wọ́n pa ránṣẹ́ sí wa. Yoruba ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yoruba. Ilẹ̀ Yoruba tójú yín bàjẹ́, ó ti torí yín bàjẹ́. Kì í ṣe ìgbà àkọ́kọ́ tí ogun Fúlàní ti ń ja ìran ọmọ KOOTU Ajire. A gbọ́ nínú ìtàn láìmọye ìgbà. Àwọn àgbààgbà ìgbàanì wọ́n dìde bí ọmọ ọkọ tí wọ́n jẹ́, wọ́n dúró lórí ẹsẹ̀ wọn, wọ́n fi àbòsí àti ọ̀tẹ̀ wọ́n gbé dànù. Ìwọ tó mi, èmi jù ẹ lọ, wọ́n rin sẹ́yìn, wọ́n sọra wọn di ẹyọ kan, òṣùṣù ọwọ́ kan. Ó ní ẹ̀yin àgbààgbà tẹ́ wà lẹ́nu lọ́wọ́lọ́wọ́. Àwọn àná wọ́n dìfẹ́ǹdì ilẹ̀ yẹn, òun lẹ ṣe rí ọba jẹ lónìí o, òun lẹ ṣe ń jẹ baálẹ̀, òun lẹ ṣe ń joyè, òun lẹ ṣe ń di ọmọ Yorùbá, òun lẹ ṣe ń become governor, president, minister, senator, local government chairman, chairperson, títí di councillor, òun ló fi ń jẹ́ nǹkan tó ń jẹ́. Tí àwọn àgbà náà bá kùnà bí àwọn àgbà òní, ǹjẹ́ ìwọ rò wípé gbogbo tó jẹ́ yẹn wàá padà jẹ? Ẹ̀yin àgbà àsìkò yìí, gbogbo àwọn ọmọ KOOTU Ajire ní abroad nílùú òyìnbó lókè òkun, a pa ohùn papọ̀, a fohùn ránṣẹ́ sí yín wípé ilẹ̀ Yorùbá ti bàjẹ́ látọwọ́ yín o. Wọ́n ní kò bàjẹ́ nígbà Olúgbọ́n. Ní àsìkò yìí, ilẹ̀ Yorùbá ti bàjẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin àgbààgbà ojú tì yín o. Wọ́n ní kò bàjẹ́ nígbà ayé Àrẹ̀sà. Ní àsìkò yìí, ilẹ̀ KOOTU Ajire ó ti kan gógó, ó ti bàjẹ́ lórí yín ẹ̀yin àgbà àsìkò yìí, either politically or monarch or leaders or elders, whichever one tó bá belong sí. Ẹ̀yin àgbà àsìkò yìí, ayé ò san yín, ayé ò yẹ yín, ẹ ti bayé jẹ́, ẹ ti bọ̀run ṣe jẹ́. Àsìkò yìí, ilẹ̀ KOOTU Ajire ti torí yín bàjẹ́, ó ti torí yín dàrú, ẹ ti fọwọ́ ara yín bàjẹ́ pẹ̀lú ọ̀tẹ̀ tẹ̀mbẹ̀lẹ̀kún. A pariwo títí ẹ gbọ́ sí wa lẹ́nu. Ohun tí a fi pariwo, ta fi tẹ̀yìn mọ́lẹ̀, ta fi kanra mọ́ yín, èmi àgàgà tí mo fi kanra mọ́ yín, kí ẹ lè tètè gbọ́ kí ọ̀rọ̀ yẹn kó wọ̀ yín létí ká má débi ta dé. Ṣùgbọ́n ẹ fi wágún lágídí. Ẹ ṣe wá, ẹ wá ń jẹ́ kó máa rí bẹ́ẹ̀ ni wípé ò pariwo tó, àbí à pariwo tó, à create awareness tó. Ẹ wo nǹkan tí ilẹ̀ Yorùbá dì lọ́jọ́ tòní. Shame on you, all the leaders and elders of Yoruba land that decide for us. You are a disgrace to KOOTU Ajire Yoruba land. You are a disgrace to us. Ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá, wọ́n ní kí n sọ fún yín kẹ́ máa get ready. Ṣé rí kàkà tí wọ́n fi pa gbogbo àwa ilẹ̀, àwa ọmọ ìran Yorùbá, àwa ọmọ mẹ̀kúnnù tán. Gbogbo ẹ̀yin olówó ilẹ̀ Yorùbá ẹ máa get ready. Gbogbo ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá, wọ́n ní kí n sọ fún yín kẹ́ máa di ẹrù yín, kẹ́ máa ṣe wíìlì yín sílẹ̀. Gbogbo ẹ̀yin politicians, gbogbo ẹ̀yin chief imam, sheikh, gbogbo ẹ̀yin daddy Jíò, mommy Jíò, ẹ̀yin celebrity Yorùwood, wọ́n ní kò minus yín, wọ́n ní ká sọ fún yín kí gbogbo yín kẹ́ máa get ready. Tẹ̀lé mi wá wo fídíò yìí. Nǹkan mẹ́rin ní Yorùbá ní mistake tí Yorùbá ti ṣe o.
tá bá correct mẹ́rẹ̀ẹ̀rin wallahi wọ́n lè gbalẹ̀ Yorùbá ta ló ní wọ́n lè gbalẹ̀ Yorùbá ní 21st century rí ní Amẹ́ríkà dánwò ní Venezuela gbọ́n tí Trump sọ ni ó lóun ń rò ó là ń planning seriously láti sọ Venezuela di the 51st state of United States of America lọ Google News yẹn wà ńbẹ̀ ó lóun ń rò pé òun wà next year wọ́n sọ di ara America táwọn tí wọ́n lajú jù lágbàáyé bá lè ṣe yẹn ta ló kù tí ó lè ṣe mọ̀ pé ariwo ni wọ́n fi túnra Yorùbá ká ní ọ̀dọ̀ yẹn empire ni wọ́n jagun wọnú ìlú yẹn gangan àwọn ìlú tí ń bẹ lọ́ndà rẹ̀ tó súnmọ́ àwọn ni wọ́n ń sọ dahoro one after another wọ́n ń pa àwọn èèyàn bó ṣe ń ṣẹlẹ̀ ń sìn náà ló ń ṣẹlẹ̀ ń gbà yẹn àwọn ìlú yẹn ń túká kọ̀ọ̀kan ní kọ̀ọ̀kan ní gbogbo ẹni tí ń bẹ ní capital ọ̀dọ̀ yọ fi sá lọ ẹnì kankan ò lé wọn ariwo wọn òde lẹ́ni wọn òde lọ́la ló lé wọn nílẹ̀ Yorùbá lẹ́ni ẹ mú láti Kwara mọ iye ìlú tó ti dahoro ni táwọn èèyàn ti sá jáde tẹ́nìkan wọ àwọn ìlú yẹn mọ́ gbogbo oko tí wọn dá ti ṣègbè síbẹ̀ gbogbo nǹkan dúkìá wọn ti gbàgbé ẹ̀ síbẹ̀ wọ́n gbẹ̀mí ara wọn sá tí wọn náà bá ń bẹ níbì kan níbi tí Nàìjíríà bá dé yìí tó bá ti mọ̀ pé mi rẹ òde tètè kúrò ńbẹ̀ má fọ̀rọ̀ rẹ mọ Ọlọ́run ẹgbẹ̀rún yàásín kọ́ ló kà ẹgbẹ̀rún bíbélì ọ̀ràn ẹgbẹ̀rún òkà ọ̀ràn anything lórí eléyìí tí ń bẹ́lẹ̀ ẹgbẹ̀rún gbàdí ọ̀ràn o gbogbo àwọn tí ń jáde tí ń lọ pé kínní ẹ̀yin aláyé ẹ bá wọn dáhùn padà kán táwọn ọmọ yẹn padà àwọn ọmọ náà wàá dà tá a ti rí àwọn dà á ní wake up to reality ọ̀rọ̀ ẹ̀sìn is our major problem lórílẹ̀-èdè nǹkan mẹ́rin ni wọ́n fi lè gbàjọba lọ́wọ́ ilẹ̀ Yorùbá nǹkan mẹ́rin ni àkọ́kọ́ nǹkan tó lè mú wọn tètè ríjọba gbà ní tí mo sọ débẹ̀ nǹkan mẹ́rin ni o àkọ́kọ́ nínú nǹkan mẹ́rin yẹn lọ́rọ̀ ẹ̀sìn níjọ́ tí wọ́n bá ṣetán láti gbàjọba lọ́wọ́ Nàìjíríà lọ́wọ́ ilẹ̀ Yorùbá in particular tí wọ́n bá rọ́wọ̀ lú tá a bá tètè takò ọ̀rọ̀ àwọn radical ideology yìí àwọn onísọkúsọ jáde lẹ́nu onísọkúsọ abẹnú bí ẹnu asín tí wọ́n kúnná ọ̀rọ̀ ẹ̀sìn yìí àwọn ìṣẹ̀ríà ní apá ìsìláàmù ní apá tí ó dẹ̀ rínú fámìlì rẹ̀ tí ń dá ti ṣe mọ̀ ọ̀rọ̀ kọ́ fàjáde kú ní kápá tá a bá tètè stop wọn níjọ́ tí wàhálà yìí bá lọ dé àárínú àwọn èèyàn yìí tí ó sọ pé innamal mu'minuna ikhwa ọmọ ìyá wa ni wọ́n nú ẹ̀sìn tí Saudi ò aláwọ̀ ọmọ ìyá nú ẹ̀sìn lórí tí ò extended lórí dé Qatar kò extended dé Iran kò extended dé Syria pé ọmọ ìyá nú ẹ̀sìn rárá nkàlùkọ́ mójútó lu ẹ̀ ìlú tiẹ̀ yàtọ̀ ìlú tèmi yàtọ̀ tá a bá ṣẹ̀sìn nkàlùkọ́ ṣẹ̀sìn ìwà àtọ́lọ́ lẹ́jọ́ ó ń lọ́rọ̀ Saudi ẹ̀yin dé Nàìjíríà mẹ̀sìn jọ àwọn tó lẹ̀sìn gan lọ bàbá tètè tákù rẹ̀ kíran Yorùbá ká tètè bẹ̀rẹ̀ campaign lórí pé ọ̀kan náà ni wá ọba àjẹ́ mùsùlùmí ọba àjẹ́ Christian ọba àjẹ́ traditionalist ẹ̀sìn láàní dàpọ̀ ọmọ ìyá ni ẹjẹ́ àjọ dìde. gbogbo ọmọ kóòtù ajíire Yorùbá wọ́n ti fẹ́ gbalẹ̀ Yorùbá tán tó bá farabalẹ̀ tó gbọ́ àlàyé Akéwùgbà Gold ńbẹ̀ yẹn mo rò pé ó yẹ kó sínkì sínú ọpọlọ ẹ̀ mo ní kó bá mi minus ọ̀tẹ̀ àtàbòsí tó like kó bá mi yí kúrò kó gbé kúrò kó jẹ́ ká face reality because bí ọ̀rọ̀ yìí ṣe ń lọ verily I am saying unto you tá bá máa fi 5 years to this time ẹ̀yin kan sì sọ pé 20 years 30 years ilẹ̀ Yorùbá ò ní remain the same ó máa worst ju northern part of Nigeria lọ níbi tó lè dé àwọn ọba gbogbo àwọn ọba ìgbèríko wọ́n ti fìlú sílẹ̀ kò sí ọba ìgbèríko kankan báyìí sì tó dẹ̀ ń gbé nínú palace ẹ lọ bèrè lẹ́kìtì gbogbo àwọn ọba Adó òun ni gbogbo wọn sá lọ àti Lagos Ìbàdàn the same thing ní Kwara gbogbo àwọn ọba à ń sọ̀rọ̀ ọba balẹ̀ ìgbélànfẹ́wé gbogbo wọn ti fi palace sílẹ̀ wọ́n forí àpèrè sílẹ̀ èyí tó wá yẹ èmi lẹ́nu ni wípé ní ìgbà tẹ́ ń jọba ẹ̀ ń jẹ́kọ́ ẹ̀ ń lé fùrù kankan wípé ẹ̀ lè dirun ẹ̀ lè digba ẹ̀ rẹ́dí ẹ̀ capable ẹ̀yin ni fáyàn ẹ̀yin ni fámú. ní ìgbà tí ogun dé challenges dé tó yẹ ká dìde gẹ́gẹ́ bí akọ́tẹ́ ẹgbẹ́ tẹ́ pera yín nígbà tẹ́ fẹ́ jọba ìṣẹ̀lẹ̀ gbé ọ̀pá àṣẹ àtòrí adé tó mátà sí yín àṣẹ onírọ́ ni yín ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá àṣẹ ọ̀bàyéjẹ́ ló pọ̀ jù lára yín àṣẹ ìkànnì ti ní yín tí ò gbúdọ̀ pọmọ tiẹ̀ bẹ́ẹ̀ àṣẹ ẹ̀ tí ẹ̀ ń ṣẹni tí wọ́n gbúdọ̀ fẹ̀yìntì àṣẹ kò sí kankan nínú yín tó jẹ́ ẹni rere àṣẹ ẹni bí ni gbogbo yín báwo lẹ ṣe wà láyé tẹ́ wà láàyè ikú dé ní ibi tẹ́ ti jẹ ọba ẹ mú ọ̀pá àṣẹ ẹ mú adé ẹ gbé mítì fún àwọn aráàlú ẹ ò ṣe voice note ẹ ṣe fídíò short video yìí pé kí wọ́n share fún gbogbo aráàlú yín kẹ́ tó kúrò
wípé ẹ̀yin o ikú ti dé o ẹ̀yin ò ní lè dúró palace ẹ̀yin náà ti sásàálà fẹ́mi yín ẹ ti ná pápá bora kí oníkálùkù aráàlú kí wọ́n wá ọ̀nà bó ṣe máa protect ara wọn ẹ dákẹ́ mímímí ẹ ṣe silently codedly ẹ gbé ọ̀pá àṣà àti olórí àtàwọn ọmọ yín àtòrí àtàdé ẹ sá kúrò ẹ sá lọ sílùú nílùú ẹ wá fi àwọn aráàlú sílẹ̀ ọ̀pọ̀lọpọ̀ aráàlú ò mọ̀ wípé ẹ ti fi orí àpèrè sílẹ̀ wọ́n wà in empty handed wọn ò mọ̀ wípé wọ́n ti wà ní to your tent oh Lord ẹ ń jẹ́ kó yé wa wípé ni orí yóò dilé kí la wá jọba fún ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin ọmọ Yorùbá tẹ́tí pè mí for so many years wípé kò sí ìwúlò ìjọba ní pé à ń jẹ ọba ní ilẹ̀ Yorùbá mọ́ rádaràda ni fashionista ní gbogbo wọn kò sí ìkọ̀kọ̀ tó wúlò fún mo ń sọ fún wọn pé ẹ má jẹ́ àṣẹ bẹ́ẹ̀ wọ́n láwọn fẹ́ eradicate ọ̀rọ̀ ọba jíjẹ mo ní ẹ má jẹ́ àṣẹ bẹ́ẹ̀ ṣùgbọ́n nísìn mo ń sọ èmi náà ti ń support yín a ò nídìí pé à ń jẹ ọba mọ́ nílẹ̀ Yorùbá torí kò sí ìkọ̀kọ̀ tí gbogbo wọn wà fún wọn kàn wà ṣá wọ́n kó àwọn ọmọ lọ ó ti over a week nísìn going to 2 weeks tí wọ́n ti kó ọmọ lọ ní Ògbómọ̀ṣọ́ ní Ọ̀yọ́ state títí dìsín gbogbo ẹ̀yin Ẹlísọba àgbọ́ ọ̀rọ̀ kankan lẹ́nu yín Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ ẹ̀ ń sùn ẹ̀ ń jí ẹ̀ ń jẹ ẹ̀ ń mu ẹ̀ ń ṣe bó ṣe wù yín ìbá jẹ́ wípé ọmọ tí yín wà lára àwọn tí wọ́n kó lọ àbí olórí yín àbí fámìlì yín ẹ̀yin ọba àwọn yìí ó wà bẹ́ẹ̀ ẹ̀ ti wá nǹkan ṣe sí ṣùgbọ́n nítorí pé àwọn ọmọ mẹ̀kúnnù ni wọ́n kó lọ ẹ wá sọ láì ẹ̀ ń ṣiṣẹ́ lọ́wọ́ kíṣẹ́ pa yín dànù tí ìkọ̀kọ̀ bá fi ṣe àwọn ọmọ yẹn tí ìkọ̀kọ̀ bá ṣe àwọn ọmọ yẹn tó padà sọ wípé ọ̀pọ̀lọpọ̀ wọn ti kú àbí wọ́n padà délé wọ́n rọ̀ṣì wọn lọ sọ́sítù wọ́n kú wọ́n jẹ́ lọ́rùn nípè ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá ẹ máa get ready for us ẹ wá aráàlú àsìkò ti tó mo rò wípé ti rí nísìn gbogbo ariwo tí mo pa fún yín láti bíi 2018 mo rò pé ti yẹn tà yín tẹ́ sọ wípé mo rí àwọn àgbààgbà fún yín ṣé ti wá rí nísìn pé ikú yín ni mò ń kú lọ ṣé ti rí wípé ẹ̀mí yín ò jọ wọ́n lójú mo rò wípé àsìkò ti tó wọ́n ní ọwọ́ ẹni bẹ́ẹ̀ la fi túwọ̀ ẹni ṣe ṣé ti rí gbogbo bí nǹkan ṣe ń lọ àwọn gọ́vnà náà fi fídíò síta wípé àwọn ti rẹ́dì fún àwọn private security kan máa bọ̀ àwọn private security organization group gbogbo wọn wọ́n ti padà lọ bá àwọn gọ́vnà wípé ẹ̀yin lẹ ti sọ wípé ti ṣetán fáráàlú àwọn náà ti wá bá wọn àwọn náà tún sọ fún ẹ pé kọ́kọ́ lọ jókòó náà tó já sí wípé irọ́ ni gbogbo wọn pa ó wá ń wùwà àwọn gọ́vnà wá ń wùwà bẹ́ni wípé àwọn terrorist àwọn jihadist àwọn terrorist wọ́n ti san owó ẹ̀mí wa fún wọn ṣebí àwa yìí wà láyé náà ń dupò gómìnà sínétọ̀ mínísítà ṣé tí gbogbo ọ̀tá wa bá kú tán ṣé màálù náà fẹ́ dipò yẹn lé lórí nígbà tí wọ́n ti wá fi sínú ìwà ti ṣe wọn wípé ẹ̀mí àwa aráàlú ò jẹ wọ́n lógún mo rò wípé àsìkò yìí ti tó àsìkò ti tó ṣé a ò lè organize ní gbogbo ilẹ̀ Yorùbá gbogbo ẹ̀yin ìyálọ́jà ìyálájẹ́ ìyálófò ìyá òṣì ìyá orí burúkú ìyálọ́jà gbogbo yín alákẹ̀tẹ̀ orí burúkú tẹ́ ẹ pera yín lábíyámọ́ àṣé kò sábíyámọ́ rẹ mọ́ nílẹ̀ Yorùbá àṣé gbogbo yín ti yábíyá gbá kalẹ̀ tí ò bá wá jẹ́ bẹ́ẹ̀ ìwọ tó ti pa ẹ́ ní fámìlì tó ti pa ọkọ ẹ tó ti gbé ọmọ ẹ tó ti ní experience àbí tó ní táàtì ìmẹ́ni tó kàn àtàwọn tó wà nínú ọwọ́ wọn lọ́wọ́ nísìn mo ń fi àsìkò yìí mú ìdí èyí sílẹ̀ wípé gbogbo ọmọ Yorùbá pátápátá KOOTU gbogbo àwọn obìnrin pátápátá ní the whole of Yorùbá land Ondo, Èkìtì, Ọ̀ṣun, Ògùn, Ọ̀yọ́, Lagos ẹ shut it down the same day kí gbogbo wa peaceful protest ni mi ò ní ká ẹ dáná sunlé mi ò ní ká ẹ ṣépè fún anybody mi ò ní ká ẹ bà nǹkan jẹ́ ẹ kàn jẹ́ ká jáde lẹ́ẹ̀kan náà ní ráǹdì gbogbo ilẹ̀ Yorùbá kí a fi pàrokò ránṣẹ́ sí gbogbo political stakeholder gbogbo ọba ká fi wọ́n ránṣẹ́ pàrokò sí northern part of Nigeria because ọba rí fídíò tí mo ṣe lánàá àṣírí ti tú wọ́n ní àwọn fanatic Muslim sheikh clerics àwọn ni wọ́n ránṣẹ́ pé àwọn jihadist tí wọ́n go through murik tí wọ́n ṣe meeting wípé àwọn mùsùlùmí ilẹ̀ Yorùbá wọn strong tó wọn ready láti practice jihad wípé kí wọ́n bá wọn kó àwọn jihadist ránṣẹ́ láti northern part of Nigeria mo rò wípé gbogbo àṣírí tó yẹ kó gbọ́ lórí situation tó wà lẹ́sìn ó ti yé ẹ ṣùgbọ́n mo wá rí nírí wípé gbogbo ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá pátápátá àtẹ̀yin political stakeholder Ota Tinubu ni gbogbo yín ìkà ni yín bàbá Tinubu they don't like you a bit bàbá Ọ̀ni are you really sure you like President Bola Ahmed Tinubu mo doubt yín sir gbogbo ẹ̀yin ọba àti gbogbo àgbààgbà tẹ́tí tọ́mẹ́dì yẹ pasọ́dọ̀ Tinubu ní Àbújá ìkà ní gbogbo yín ẹni ègbé ni yín we are coming for you ká ẹ tó fi gbogbo àwọn aráàlú ṣọmọ ẹja lóore fún àwọn jihadists àwọn terrorists we are coming for you ìdájọ́ ọwọ́ títí yín ọwọ́ tiwa ló wà be getting ready for us yes
ṣé rí gbogbo wọn wọ́n dákẹ́ wọn ṣe kankan kí àwọn terrorists kan lè fi ba ìjọba Tinubu jẹ́ pátápátá. Bàbá Tinubu ṣẹ̀ráyè yín mo ṣe fídíò títí tí mo ní ká forgive everybody. Ẹ invite gbogbo wọn kẹ́ kó wọn mọ́ra kẹ́ jẹ́ ká kọ́kọ́ protect ilẹ̀ Yorùbá. Ẹ bá wọn sọ̀rọ̀ ní language tẹ́ understand. Ṣé bẹ́ẹ̀ ti ṣe primary tán sìn. Wọ́n dẹ̀ ti gbé certificate return of kíní fún yín. Ẹ ti gba certificate of return àbí no wàhálà. Mo rò wípé kò tí late. Ẹ pé gbogbo àwọn tó yẹ kẹ́ pé ilẹ̀ Yorùbá kẹ́ bá wọn ṣe meeting. Kẹ́ ní kó jígìrì. Ṣó dìgbà tí torí ẹ jẹ́ president tí gbogbo ilẹ̀ Yorùbá bá parẹ́ mọ́ yín lórí ni. Àbí ìgbà mélòó ni ìlú fi ń parẹ́? Tó bá gba analysis Akéwùgbà Gold. Tẹ́ sá kúrò lórí ilẹ̀ yín wọ́n ti ń gbalẹ̀ náà nìyẹn ilẹ̀ Yorùbá tẹ́ parẹ́ lọ nìyẹn ilẹ̀ Yorùbá tẹ́ parẹ́ lọ nìyẹn dé sùn ibẹ̀ nìkan náà kan la tún yìí lọ tún tẹ̀lé mi lẹ́ẹ̀kan sí. There is a lot going on between the West and the North right now. They never expected all these things that they are getting from Tinubu administration. Honestly, they never expected it. They actually supported Tinubu to win that election. They threw their full weight behind him. They supported him materially, they supported him financially, they supported him, in terms of media support so much. So as it is right now, Tinubu administration is frustrating them. In fact, they see Tinubu administration as a threat to their political structure. See, since the death of Abiola, Tinubu, I see him like somebody who has nurtured or could have nurtured an ambition to unravel the political structure of the North. Anytime or the moment he becomes the president of Nigeria, is going to bring down the northern political power. And he did that without hiding it from them. He did it. And he's crumbling that structure to the ground. So the North were like, what is going on? Because this is a guy that appeared before the North that, don't worry, I will dance to your tune. He appeared before the North like a sick fowl, like somebody that will die today, tomorrow. So many times during his campaign period, he fell down. Sometimes he goofed whenever he's talking. He will repeat himself many times. Sometimes he will misspell or mispronounce some things. Only for this guy to attain presidency and became much stronger than even everybody expected. And he turned his back against the North once, and he began to cut down their political structure one after the other. The likes of El-Rufai that actually supported him during the election, he sidelined that one. Shetima, he made that one look irrelevant. In fact, Tinubu, a very dangerous politician, he makes an open fool of them. He makes them look like a fool, and they vomited their poison from their mouth. And he saw them. Tinubu, Tinubu is the most dangerous politician I've ever seen in the history of our democracy. A political polarizer. Tinubu, a master deceptor. He deceived them to make them to believe that they should not worry. It will make things go their way. So as it is right now, the Northerners, they are angry. They are not happy with his administration, because as soon as he attained presidency, he moved the CBN some offices. He moved FAN. He moved them to Lagos, and some of them, as a result, they retired. They resigned. And all these are the things that they are being pained right now, and they don't even have somebody they can actually present for the next coming election. So they look like a fool. People now see the North like a fool and like a kind of terrorist. That's the way we are seeing the North right now. And I want to appreciate Tinubu for all of that, because the North has so much abrogated power to themselves that they control almost all our military structure. And I blame the British for that, because the British made people believe that they should be the one to run the country. The British actually give them this mindset that Nigeria belongs to them. So average Northerner will tell you they own this country. But the advent of Tinubu actually crumbled this system. So Tinubu, kudos to you for that. But I want to say this. Start aligning with the Igbos. Start aligning with the Southeast or South-South or Southwest. If you allow the North to seize power from you, they will show you shaggy. They will use your nose to blow trumpets. I'm telling you, they are dangerous and they are angry right now. In fact, they want to set in series of insecurities, because I don't know the reason why. You will see a number of these people holding guns, holding assault rifles. You can't try that in the Southeast or Southwest or South-South, that somebody is holding such a rifle. They will get you arrested. But in the North, they do this freely. You see Governor bargaining peace deal with terrorists. So as it is right now, Tinubu, please, my advice is that try to start aligning with the Southeast, Southwest, South-South, and do not let them seize power from you. If they do that, if that happens, I really feel for the Yorubas. I feel for the South, I feel for the Southeast. They are dangerous right now, and they want to do everything to seize power, or they destabilize the country. That is my advice for you, sir. Ayé
lè má yí ẹ ìwọ tó o bá sọ wípé tó ṣẹ̀ṣẹ̀ ọ̀rọ̀ yẹn ó ṣẹ̀ṣẹ̀ wá ń rí bí ọ̀ràn nísìn tó wá múra kankan ìka ni ó wà lára àwọn àgbààgbà ìka ṣé ó fẹ́ sọ wípé ó ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ ni ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin ọmọ kóòtù ajíire àti yọdún ta ti ń sọ torí ẹ̀ jẹ́ victim ẹ rò wípé irọ́ ni ṣùgbọ́n nísìn tó ti wá gbalé tó ti gba ọ̀nà tó lóko ò lè roko tó lódò ò lè rodò ìwọ tó wà nulẹ̀ gan kò sí assurance fún ikú ò ní wá bá ẹ bẹ̀ ìgbà yẹn lẹ ṣẹ̀ṣẹ̀ wá mọ́ lọ́rọ̀ ń sẹ́ àbí ṣe ti rí èmi mọ̀ wípé a máa débì torí láti ìgbà tó ti ṣe swearing fún bàbá Tinubu tó ti yọ subsidy mo ti mọ̀ pé ìjọba ẹ̀ máa fa kíkì àwọn nọ́dá náà ò ní láìkì ìjọba bàbá Tinubu torí àwọn Fúlàní kàbá àwọn nọ́dá kàbá àwọn ni wọ́n enjoy owó subsidy tán ní tí wọ́n parọ́ pé owó Nàìjíríà trillions of naira tí wọ́n náà fi ń ṣe subsidy àwọn ni wọ́n pín láàrin ara wọn bàbá Tinubu kọ́kọ́ mú ìkòkò yẹn ó kọ́kọ́ fọmọ́lẹ̀ pọ́à kò ṣe tó mọ́ ó fọ́ yẹlẹyẹlẹ omi inú ẹ̀ fọ́ká kò sí sísì ṣe ń gbẹ́ kò kàn sápò wọn mọ́ and you are now expecting this kind of caliphate the kaba to fold their arms and be watching us wọ́n máa retaliate ọ̀nà wo náà fẹ́ fi retaliate láti gbàjọba lọ́wọ́ Tinubu láti bóyá kọ́pọ̀ ẹ̀sẹ̀ kan fún ní májèlé àbí láti ṣe oríṣiríṣi fún ṣé wọn ò ṣe fún àwọn èèyàn tó jẹ́jẹ́ tiwọn ṣé wọn ò ṣe fún Yar'Adua ṣé wọn ò bójú Buhari jẹ́ fúnra lára wọn kó lè mọ̀ wípé àwọn people they are heartless à ń ṣàlàyé nǹkan tó ń ṣẹlẹ̀ nǹkan tẹ fẹ́ gbọ́ lẹ fẹ́ gbọ́ èyí tí ẹ̀ mọ̀ tó yẹ ká jọ gbọ́ ká múlò kó mú wa kó mú kí result ẹ̀ kó jọ benefit gbogbo wa ẹ̀ ní gbọ́ bẹ́ẹ̀ gbọ́ ẹ̀ kàn gbọ́ dànù èyí tó wà lókàn àyà yín tẹ ṣáà fẹ́ gbọ́ kínú yín máa dùn yẹn òun gangan lẹ máa ń like láti gbọ́ jọ ìròyìn ìdùnnú wo ló wà lẹ́sìn tó ń wá thank God kiri wípé ìròyìn ayọ̀ dé ibo ló ti rí ìròyìn ayọ̀ tálẹ́ni náà tó ṣe fídíò síta tó sọ fún ẹ pé ìròyìn ayọ̀ ti dé oríire ti sọ̀kalẹ̀ fún wa ìpè ọ̀nà àbáyọ ti wà tí inú tiẹ̀ ń dùn tó ń dúró de èèyàn tó máa ṣe fídíò tá wá dùn ẹ́ nínú situation tí wà tèmi jọ feel nínú the whole of Nigeria and most especially ní kóòtù àjíire ilẹ̀ Yorùbá sí ṣé kò wà sad enough ibo ló ti expect ìròyìn ìdùnnú bẹ́ẹ̀ ṣé Nigeria as a country gan ó dùn nínú ni débi tí ìwọ fẹ́ gbọ́ ní ìsìn dùnnú nínú country yẹn Tinubu ti bá yá àwọn people yìí jẹ́ gan èmi mọ̀ pé máa come back to us they will come for us back to back ṣé ìwọ kì í jókòó kó láròjinlẹ̀ kó wo bí nǹkan ṣe ń lọ ni tó jẹ́ wípé gbogbo nǹkan lọ́tẹ̀ ti bojú ẹ̀ tó ti blindfolded ẹ̀ tó rí nǹkan kan mo tún sọ ò ní gbọ́ ṣé ò rí situation ni bàbá Tinubu ti finish àwọn northern caliphate the Fulani caliphate tí wọ́n grab Nigeria wípé àwọn làwọn ní and for this reason ó ti render àwọn useless politically ni o economically ni o name it wọn ò ní nǹkan kan wọ́n ti bá ilẹ̀ pẹ̀pẹ̀ wọ́n ti bá dọ́gba báyìí you are now expecting them kó má jàpòrò àgékù ejò ni tó ń ṣòro bí agbọ̀n orí tó múra kankan wípé second term ẹ̀ kò ní wọlé èmi dẹ̀ sọ fún ẹ wípé bàbá Tinubu ti wọlé second term róògùn ẹ̀ ṣe kàkà kílẹ̀ kú ilẹ̀ aṣá ni yes Nàìjíríà ò rẹ́rìn ní kò sígbà kan tí Nàìjíríà náà rẹ́rìn ẹ jẹ́ ká sòótọ́ ọ̀rọ̀ fúnra wa ṣé Nàìjíríà rẹ́rìn ní ìwà àtẹ̀mí pariwo Yorùbá nation nígbà ayé Buhari ni ṣé Nàìjíríà rẹ́rìn nígbà ayé Jonathan tó kó Chibok girls lọ ni ìgbà wo gan ni Nàìjíríà rẹ́rìn tẹ wá bínú ẹ̀yin ọmọ àlè kan tẹ sọra yín di wèrè láàrin ọmọ Yorùbá tẹ ṣàfẹ́ gbàbọ̀dẹ̀ ṣá Jonathan ṣe Nàìjíríà ò rẹ́rìn wọn kidnap bẹni máa kú títí di èní eléni àìmọye àwọn ọmọ Chibok girl ló sì wà nínú lọ́dọ̀ àwọn terrorists wọn tí ì rí wọn gbà ṣé ẹ̀rín nìyẹn ṣé ìjọba yẹn rẹ́rìn ìwọ àtẹ̀mí amárúwó tá a pa ìgbà tí Buhari bọ́ síbẹ̀ ṣé ìjọba rẹ́rìn-ín ṣé wọn kidnap wọ́n fẹ́ pa gbogbo yín tán ìgbà yẹn ta múra kankan tá à ń pariwo ẹni rọ́ ni ṣé ìgbà yẹn kọ́ ni wọ́n pa ọmọ bàbá Fáṣọrántí àti àìmọye àwọn èèyàn tí wọ́n padà nù ṣé ìgbà yẹn kọ́ ni wọ́n gé orí àwọn ọba tí wọ́n gé wọn dànù tọ́ba kan disappear ṣé ọmọ iye ọba tí wọ́n padà nù ní Ondo State àti Lẹ́kìtì ní ìgbà yẹn Buhari ṣé ìjọba ẹ̀ rẹ́rìn ṣé ìgbà tí Jonathan ṣáwọn èèyàn ẹ̀ ṣán rí pé dandan kò ní continue ìgbà tí Buhari bí òṣèré rìn ṣé wọn gbà kó ṣe second time kí ló dé tó wá jẹ́ pé ogun mú yín wọ́n á fi yín ṣẹ̀sín wọ́n á bú yín wọ́n á fi yín ṣẹlẹ́yà ẹ wá lọ pàdé àpòpọ̀ pẹ̀lú ọmọ Yíbò the same àwọn ọmọ Yíbò ń jẹ́ kó yé ìwọ àti èmi wípé kí ni ẹni ọmọ Yorùbá tó bá support Obi or anybody ní south or south east ipò original ọmọ àlè ni wá yet wọ́n sì múra kankan kí ni Tinubu ṣe my dear má ṣì mí gbọ́ mi ò sọ wípé bàbá Tinubu is 100% okay mi ì dẹ̀ sọ wípé ìjọba wọn wà 1000% okay ṣùgbọ́n jẹ́ ká face reality èwo ló ti wà okay tẹ́lẹ̀ ṣùgbọ́n
bí wọ́n ṣe wà òkè wọ́n complete tẹ́nà wọn bàbá Tinubu tí wọ́n bá ti gbà wọ́n gbà wọn gbà iṣu ti wà lọ́wọ́ yín ọ̀bẹ wà ńbẹ̀ àwa kan mọ iṣẹ́ tẹ́ ń ṣe ìdí ni wípé èèyàn ò lè máa fèsì àwọn Fúlàní yẹn àwọn kálífẹ̀tì tí wọ́n hold Nigeria into ransom tó jẹ́ pé àwọn náà decide bí Nàìjíríà bá máa lọ síwájú àbó máa dúró pa sójú kan àti iye ọdún tó dẹ̀ ti ń decide wàá rí wípé ẹ̀yìn ni Nàìjíríà ń fi reverse sí. Ìwọ tí orí bá pé tó ní àròjinlẹ̀ tó láìkì ọ̀tẹ̀ àtàbòsí láyé wàá mọ̀ wípé kí ẹ ní head of state kó tó lè rí nǹkan kan ṣe ní inú Nàìjíríà a ní láti kọ́kọ́ gbara wa sílẹ̀ lọ́wọ́ àwọn Fúlàní caliphate the northern cabal tí wọ́n decide in Nigeria and this is what President Bola Ahmed Tinubu is doing. Torí gbogbo president tó bá jẹ wọ́n á máa re lórí wọ́n á máa yọ orí omi gàrí ìdẹ̀tí orí omi gàrí náà máa yọ original problem ó kí gàrí gangan wà nísàlẹ̀ tó kí bọ́bọ́ síbẹ̀ ṣùgbọ́n bàbá Tinubu ru àròjinlẹ̀ wípé kàkà tá a fi máa yẹ orí ìdẹ̀tí orí omi gàrí tí problem dẹ̀ bọ̀kú sílẹ̀ ṣe jẹ́ ká kúkọ́ lọ síbi tí gbòǹgbò ká lọ wú problem yẹn láti bí gbòǹgbò gangan tá a bá ti wú tí gbòǹgbò àwọn ẹ̀ka orí ẹ̀ ìgbà tá a bá ti wú igi tí gbòǹgbò báwo lẹ̀ka ṣe fẹ́ dúró ewé arẹ́jábọ́ ìgbà mélòó ni igi á fi kú àgé àdáná sún àṣà ṣẹlẹ̀ṣẹlẹ̀ òun ni President Bola Ahmed Tinubu ló ń ṣe stylish tí ọ̀pọ̀lọpọ̀ yín ò mọ̀ tí somebody like me tèmi dẹ̀ sọ fún yín mi ò rí bàbá Tinubu rí àjọ campaign against wọn ní 2023 ṣùgbọ́n tó bá jókòó tó wo bó ṣe ń lọ èmi ò ń ṣọlọ́tẹ̀ ilẹ̀ bàbá mi ni mò ń jà fún ẹ jẹ́ ká jọ ṣe dán mà náà kí ló dé tọ́rọ̀ yìí ò fẹ́ yé wa mọ́ ìwọ Ọlọ́run ẹ̀yin ọmọ ìran mi ẹ jẹ́ agbọ́mọ́ tínú wa